wọ́n ní tán bá pín ọba Fìdípọ̀tẹ̀ gangan tán bá pín ní kọ́bọ̀ tán pín ní sàrà wọ́n ní kò lè kàn yín ẹni tó bá yín dámọ̀ràn pé kẹ́ lọ dábàá ọba yìí mi rò bóyá ẹ máa ń gba àmọ̀ràn mi rò bóyá ẹ máa ń fọ̀rọ̀ lọ̀yàn bóyá ẹ rí ẹni fọ̀rọ̀ lọ ẹnikẹ́ni tó bá yín dábàá pé kẹ́ lọ jọba yìí ó mọ̀ọ́mọ̀ fẹ́ fi yín ṣẹ̀sìn ni kò nífẹ̀ẹ́ yín rárá mo ti sọ́nu fídíò tí mo ṣe lákòókò mo ní ẹ̀sìn àgbáyé ni wọ́n ní iyọ̀ wọ́n ní wọ́ kí ni ó lóhun tóun òun adùn tóun bá wọbẹ̀ tóun kì í tẹ́ bọ̀dá Wàsíù ẹkùn tẹ́ ṣáá ẹ wá sọra yín di ẹni kì í dáa ká má tẹ látàrí pé ẹ fẹ́ náwó mú tí ó kàn yín wọ́n ní tẹ́ bá tún sọ wípé ní Fìdípọ̀tẹ̀ o tán bá ń pín ọba wọ́n ní kò lè kàn yín it's a shame ẹ continue. yàrá kó dé gbà jáde nínú ilé Fìdípọ̀tẹ̀ ń pè so ìgbà tó ń bọ àwọn ẹbí ẹ àwọn ẹrú tó tẹ̀lé Ògúnbẹ̀jú wa tó wá ń bọ ní. tó ọmọ ẹrú ni ẹ jẹ́ asọ́kó yé wa gbogbo àgbáyé ṣó ọmọ ẹrú ni Wàsíù jẹ́ ní inú ilé Fìdípọ̀tẹ̀. torí ẹ̀ lọ ṣe ní kó lọ mú ẹni tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò àbíbi tó sí ìwọ̀n ẹ̀ kankan wá nínú ilé Fìdípọ̀tẹ̀ jẹun fún lídọ̀ sí mo sọ fún láti kékeré láti máa ń gbọ́ pé wọ́n ní ọmọ Fìdípọ̀tẹ̀ ń pé yàrá wọn ló dẹ̀ mọ́ bẹ̀ wọ́n sọ fún wa bó ṣe jẹ́ pé ókè wọ́n wá fi wọ́n bọ Ògúnbẹ̀jú tó ń bọ ni ìran wọn bọ̀ ń bẹ̀. ẹ jọ̀wọ́ ọkùnrin ṣé kò mí ní pé ṣé kì í ṣe pé bàbá òyìnbó yẹn àwọn ni wọ́n ti Ìbẹ̀jú yẹn wá ṣe mọ̀ pé bàbá òyìnbó yẹn là ń pè ní ọmọ Ìjẹ̀bú Òde àwọn ni Wàsíù tẹ̀lé wá ṣe mọ̀ pé ní máàlì yẹn ni ìyá Wàsíù fẹ́. màmá ẹ̀ ló tẹ̀lé wá sí Ìjẹ̀bú Òde. tó kọ́ bá ṣe pé máàlì yẹn ló ń rìfẹ́ẹ̀sì so because by no means Wàsíù ò tán mọ́ máàlì yẹn stepfather. nǹkan tó kọ tí sista Maureen bá fẹ́ mọ ó kẹ́ pé most prominent people kéde pé ìjẹ́. gbogbo wọn ìlú bá wọn kò sẹ́ni tó fẹ́ play òun. ayé ló ń ṣe ẹ̀. Wàsíù ṣì lọ bẹ̀bẹ̀. ó yá. wọn ló lọ ṣeré níjẹ̀bú Òde èmi níjẹ̀bú gbó èmi ò mọ̀ mọ̀ kó tó lọ ṣeré níbi tó ti lọ dọ̀bálẹ̀ tó bá bẹ̀bẹ̀ pé òun ṣìṣe kọ́dà ṣàṣeyọrí. àná àṣọ fi jẹta gbogbo voice record ẹ̀ ká ń pẹ́ wa pẹ̀lú mi gbọ́ gbogbo voice record ẹ̀ tó ṣe ń bẹ̀bẹ̀ pé kọ́ jọ kọ́ dájà. ẹ ó rí tó bá rìkọ̀dù ẹ jù sí mi máa play ẹ̀ síta nísìn. no àsìkò ọ̀rọ̀ títò òye ìmúkọ̀fẹ́ ẹ mọ̀ kọ́ tẹ́ máa ṣe fún mi tẹ́ bá tó bá jẹ́ lọ́pẹ́ jẹ́ kí ẹ̀jẹ̀ máa ṣe voice changer. àwọn nǹkan kan wà òun náà mọ̀ pé bẹ́ẹ̀ lọ ti gbé ju ọ̀rọ̀ síta kò sọ̀rọ̀ tí yàn ń sọ níta òun náà lọ bẹ̀rẹ̀ ni bóun ṣìṣe ni kọ́ daṣọ àṣírí bòun ibi tí mo sọ̀rọ̀ yìí gan dé mo sọ fẹ́ni tó wà most prominent person mo sọ fẹ́ni tó wà most prominent person nílé Fìdípọ̀tẹ̀ mo gbọ́ nǹkan báyìí wọn náà ẹ̀bẹ̀ dá sí wọn lágbàlagbà ò ní sọ̀rọ̀ àgbàlagbà máa dákẹ́ ni tó bá yẹ níbọ̀dì máa ṣe padà wá sílé wájú ó dẹ̀ ti padà òun náà ti lọ túbá sọ̀rọ̀ mi yẹ yín mà so wọ́n wá lọ kóòtù wọn ò lọ kóòtù ẹ jẹ́ kí everybody lọ máa play politics ẹ̀ but for now all matters has been closed kò sí nǹkan kan tó ti ń ṣẹlẹ̀ ní. bọ́dà Wàsíù èmi ò tiẹ̀ mọ̀ ń pa yòókù mọ́ ṣùgbọ́n ibi tí mo fẹ́ lò gbọ̀ngàn nìyẹn àwọn àgbàbọ̀ wọn ní tọmọdé bá ń gégi nínú igbó àgbà ló mọ ibi tó máa wó sí bọ́dà Wàsíù Àyìndé ibi tẹ́gbà yìí ẹ ti tẹ́ kọjá abẹ́ o ẹ̀yin ló di ohun tó ń bi léèrè tẹ́ ẹ̀ lè mú ẹ̀ lè díjú kẹnawọ́ sílé bàbá yín pé lè bàbá mi nìyí ẹ wá jẹ́ kára ṣèrí ibi tí Àdìmọ́tò Ṣàdí àpárá ẹ̀ dé wípé ilé ọkọ tó fẹ́ òun ni wọ́n ti tọ́ yín ilé ọkọ tí ìyá yín fẹ́ tó bá lè yẹ níbàjú bàbá ẹni lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bàbá là á pè é dájúdájú ọkọ tí ìyá yín fẹ́ ju bàbá yín lọ nìyẹn o ìdí nìyẹn wọ́n ní kẹ́ ẹ nawọ́ sẹ́ni tó jẹ́ ẹ̀gbọ́n yín ìpìlẹ̀ yín nínú ilé Fìdípọ̀tẹ̀ yàrá lé jérò ta kí ló wáá dé kí ló fàgbéraga fún yín gangan ṣé ẹ ronú ọmọ ẹni tẹ́yìn ń ṣe ni àmọ́ Ọlọ́run ló dá wa ló dá gbéraga Ọlọ́run ló dá wa oríṣiríṣi ẹni tó nírẹ̀ ní Ọlọ́run ló dá ẹni tó dẹ̀ Ọlọ́run ló dá but ṣẹ́yìn kì í ronú ni ronú ọmọ ẹni tẹ́ ń ṣe kò sí ohun tó bá yí wá o ìgbéraga àti ọ̀rọ̀ àlùfàṣà àti ọ̀rọ̀ ta ló máa mú mi ìwà ta ló máa mú mi ìwà ta ló tó mi ìwà pé ta nìyí ajá oríire wọ̀nyí ẹ̀rọkùnrin disgrace ẹ̀rọbìnrin dọ̀tí obìnrin tí gbogbo ayé ń fẹ́ táyé ń kẹ́
àríkẹ́ àríyẹ̀ òun lóbìnrin, ẹ̀yin gẹ́gẹ́ lóbìnrin, kò sí bẹ́ẹ̀ ṣe jókòó tí àpèrè ayé tó, kò sí bẹ́ẹ̀ ṣe fìdí tí àpèrè àwọn àgbà tó. Alhaji Wasiu Ayinde, ẹ ò lè tàgbà lójú mọ́lẹ̀ kẹlẹ́ fẹ́ làlùyọ. Tẹ́ ẹ bá ti ń ṣe, ẹ ti ń ṣe, ẹ ti ń ṣe, ẹ ti ń ṣe, ẹ ti wá ṣe lórí kókó báyìí. Pàkúté ti wá máa pààrọ̀ yín, ṣojú ọdẹ yín ò wá dá. Wọ́n ń béèrè ìdílé bàbá yín, ibi tí bàbá yín ti ṣẹ̀, àwọn wo gangan lẹ́bí bàbá yín, ẹ̀rí mú ta. Ìfìdípọ̀ tẹ̀tẹ̀ wá ń pariwo tẹ́ ẹ̀ ń kì látọdún gan ọdún gbọ́n wọn látọdún náà mi ń nọlẹ̀. Wọ́n tún wá ń bi yín léèrè ọ̀rọ̀. Wọ́n wá kìtàn kìí títí wọ́n lọ́mọ ẹrú ni yín. Wá ó ní Alájà Sàláwà Àbẹ̀ní tó ní ọmọ ẹrú ń tara ò ọmọ ẹrú ń tara. Sàláwà Àbẹ̀ní rẹ́lẹ̀ bàbá rẹ̀ ọmọ ẹrú. Mo rò pé ó yẹ kẹ́yìn fún ara yín wá jáde. Tẹ́ bá ní tìjọ́ tẹ̀ yìí la fẹ́ mọ̀. Tẹ́ bá nínú èrò ọ̀tẹ̀ yìí la fẹ́ mọ̀. Tẹ́ bá pé ìgbéraga tẹ́ níyẹn ìtàlẹ̀ tí ń ṣe ọ̀tẹ̀ yìí la fẹ́ mọ̀. Wọ́n ní ìgbéraga ló ń ṣíwájú ìparun. Ọ̀tẹ̀ yìí la máa mọ̀. Nítorí tó ń lọ yìí ìdọ̀tí tó yí yín. Àbùkù tẹ́ fọwọ́ ara yín lọ́ra yìí kò kéré o. Àwa mú káwí. Bọ̀dá bá níbi tí ò ní bá ní débẹ̀ kan wá ní pé kẹ́ lọ pẹjọ́. Ẹ tún wá rò pé bóyá president máa wà lẹ́yìn yín. Ẹ gbé gọ́vnà, ẹ gbé Dàpọ̀, ẹ ń gbé lọ sí court. Mi ò gbà ṣé rọ́ ni àbó òótọ́. Bọ́dá Wasiu, ọpọlọ yín yòrò díẹ̀ sà, ẹ má bínú sà, ẹ jọ̀ọ́, ẹ má bínú gan o. Ṣáà káyìn náà máa ń sọ̀tì àwọn èèyàn tó wà wájú yín. Ẹ̀yin ọgbọ́n ò ní respect ẹ̀ lẹ́kọ̀ọ́ náà. Ẹ̀yin ṣe ń tó lẹ́kọ̀ọ́ rárá. Ẹ̀yin tẹ̀ kàyàn kún, èèyàn jẹ́ àkọ́kọ́ lójú yín. Àfi bíi pé bóyá Ọlọ́run fi lé ayé lé yín lọ́wọ́ débi pé ẹ̀yin lẹ ṣẹ̀dá gbogbo àwọn èèyàn ni. Ẹ lẹ́kọ̀ọ́. Ifáṣẹ́gun, thanks for watching. Ẹ lẹ́kọ̀ọ́. Àbùkù tẹ́ fọwọ́ ara yín rà yìí àti ẹ̀sìn yìí. Ó ṣe ní láàánú. Tẹ́ bá tiẹ̀ wá jáde, tẹ́ bá fẹ́ jáde ṣẹ́gbórin Sàláwà. Ó ní ọmọ ẹrú ń tara ò ọmọ ẹrú ń tara. Sàláwà Àbẹ̀ní rẹ́lẹ̀ bàbá rẹ̀ o. Ìṣe ló yẹ kẹ́yìn fúnra yín wá lọ fi lé bàbá yín hàn. Kẹ́ fọmọ ẹni tẹ́ jẹ́ nínú Ìjẹ̀bú tẹ́ ń sọ yẹn. Wọ́n ń sọ pé Ìjẹ̀bú Pẹ̀tù, Èkìtì kan ni, kíní kan ni. Ó yẹ kẹ́ wá lè lọ ẹ wọ́ọ̀kì lọ sílé bàbá yín successfully. Kẹ́ jẹ́ ká mẹyẹ tó ṣu yín. Nítorí ọ̀nà náà ti dojúrú àmẹyẹ tó ṣu yín àmọ́ bí tẹ́ belongs. Ẹ ìṣàwọ̀ bọ̀ látọ̀run ẹnìkan ni Ṣàdí àṣìṣílẹ̀ ló bí yín fún. Kí ni ilé bàbá yín ṣe ń tì yín lójú? Tẹ́ ẹ fẹ́ fi lé bàbá oní bàbá ṣe bàbá. Ẹnu yín ló dẹ̀ tọ́rọ̀. Gbogbo ọ̀rọ̀ lẹ́nu yín gbà. Kò sẹ́ni tẹ́ lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tẹ́ lè rí fín, kò sí bọ́n ṣe lè kọ́ faṣẹ́ ẹ̀fẹ́ mọ́ bọ́n ṣe rówó. Wọ́n bá na fún yín tán wọ́n jẹ́ nǹkan kan lójú yín mọ́. Bóbìnrin bá ti sùn lẹ̀ fún yín kò jẹ́ nǹkan kan mọ́ tẹ́ bá ti dìde, tẹ́ bá ti dàdàkudà tó wà lára yín. Pàǹtí ẹ ti wò pé ẹ fi wọ́n ṣatura ni láì kò dẹ̀ mọ̀ pé ẹ̀ ń rè ya yín jọ ni àsìkò ya yín lóde o kò dẹ̀ tí ì dé rárá. Kó tó lè má dé àfi tẹ́ ẹ bá lè mú gbogbo àgbáyé délé bàbá tó bí yín gangan kẹ́ ẹ fi lé bàbá yín hàn. Bẹ́ẹ̀ ṣe ń gẹ fìlà lágbàáyé kiri yẹn ẹ gẹ fìlà yẹn débẹ̀. Kí ni àbálò àbábọ̀ kóòtù tẹ wá gbé? Ókè wọn ti ẹ̀ tí ìbẹ̀rẹ̀ ẹjọ́ àbẹ̀ ti bẹ̀rẹ̀. Àwọn àgbà ọmọ àkùlà káyé o tó ní olówó ló lára èèyàn tí ò lára ẹbí àfàwé ẹ̀yà owó lẹ́rù kó ṣe nígbà púpọ̀ owó máa ń tẹ́ni tí èèyàn ò bá gbọ́ ọ̀nà tó tọ́ àtọ̀nà tó yẹ owó a máa tẹ́ni. Gbogbo nǹkan lówó rà lóòótọ́ àwọn nǹkan kan wà tágbára owó ò ní ká nítorí ṣìṣe yín ṣe wúrẹ́ ogun yẹ ṣìṣe yín ṣàgùtàn ogun yẹ. Mo sọ fún yín pé kó máa jẹ́ wípé gbogbo àwọn ẹ̀mí tẹ́ fi ń rẹ̀mí àtàwọn àtẹ̀gùn ògo tẹ́ ń ṣe àsìkò tó táwọn ológo fẹ́ jà fógo wọn. Wọ́n wà láyé wọn sí láyé nítorí ibi tẹ́sìn yìí bá yí wọnú ilé ayé yín ẹ̀yin ló yé. Ibi tẹ́sìn yìí ti bẹ̀rẹ̀ ẹ̀yin ló yé. Ṣùgbọ́n Olódùmarè máa fi ara hàn yín o. Agídí inú àti ìgbéraga ọkàn kò ní jẹ́ kẹ́ lísìn sọ̀rọ̀ Ọlọ́run ọba. Pé àfẹ̀mí mo ṣáà gbọ́dọ̀ débẹ̀ èmi nìkan ni kọ́ máa rí. Lágbájá joyè yẹn èmi náà máa jẹ́ tàmẹ̀dójọba yẹn èmi náà máa jẹ́. Thanks for watching. Please share and love this video. Eléyìí náà ti jọba Ọ̀ọ̀ni náà ti jọba mo fẹ́ wà ní position yẹn Aláàfin ti jọba èmi náà fẹ́ wà position yẹn. Ẹ béèrè lọ́wọ́ orí ibi ọjà ń gbé ń tà. Alhaji Wasiu Ayinde tẹ́dà bá lólè tó bá níwọ̀ wọra ọ̀rọ̀ ẹ̀ a máa rí báyìí. Ẹ láwọn ẹ lólè ẹ lọ́kànjú ẹ tún ní ìgbéraga gbogbo òparun ayé tí Elédùmarè tó ṣèkórira sí òun ló kọ́wọ́ yín. Ẹ ti ẹ̀ wá jáwé olúfimọ́ ẹ dọ̀tí obìnrin ẹ ní tóbìnrin báwo
ẹlẹ́yìn máa ń deposit aṣọ sílé obìnrin tá lẹ́yìn. Ó dùn mí pé ìyá tó dá ní Ṣàdíà yẹn, mo sọ lẹ́ẹ̀kan, mo ló fi kàràgbá ẹ̀yìn ẹ̀pọ̀n yìí. Thank you so much bàbá mi Fáṣẹ́gun. Ó fi kàràgbá ẹ̀yìn ẹ̀, ó fi pọ̀n yín, ó fi àyà, ó fi gbé yín dúró. Kò jẹ́ ká rí gbogbo àwọn tó kù mọ́ ẹ̀yin nìkan là ń rí. Thank you so much Ọlárẹ̀wájú Ṣórùnkẹ́ bàbá mi kújọ́ mẹ́ta. Ẹ̀yin nìkan tá a wá ń rí náà. Ẹ fẹ́ mọ̀ ọmọ ìdójútì ìyá yẹn, ẹ̀yin lẹ dójútì ra yín, òkú tó ti kú ti lọ. Ó ti di irúnmọlẹ̀ kan. Ṣọ́rọ̀ mi yé yín, ẹ̀yin lẹ lójútì. Níjọ́ tó ń pín tìjú ẹ̀ sílé. Ó ṣe láyé. Wọ́n kàn máa ń sọ, wọ́n lélérè òní tìjú, elérè òní tìjú. Ṣé bí kọ́ máa sọ pé kéèyàn máa mọ́nú ilé bàbá ẹ̀ nẹ̀? Ó ṣe burúkú, ó ṣe gúndá. Bàbá mi ni bàbá mi, ìyá mi ni ìyá mi. Kò bá fọ́ lójú kó yarọ. Ibi tí wọ́n bá ti bí mi, bí èmi sì máa sọ fún yín, ọmọ oko ni mí, ń kàwé, mi lọ léwe, ń mọ̀ kankan, mi ń gbọ́gbọ́ kọ mu, mi ń gbọ́ wà ń pa ẹ́. Ṣùgbọ́n síbẹ̀, mi ò lè ṣe kí n má fi ibi tán ti bí mi hàn. Bọ́dá Wàsíù, ta ló bí yín? Ń bo nílé bàbá yín. Ẹ jẹ́ ká mọ ilé bàbá yín. Wọ́n nínú Fìdípọ̀tẹ̀, wọ́n ní ẹ̀ exist ń bẹ̀. Wọ́n lọ mẹ́rú ni yín. So sad. So sad. Ẹ̀yin dẹ̀ lẹ máa ń gara ní ìtì ẹ̀mọ́ garanti mo lè gbé nítorí kò ń ṣe ti tọ́kí mọ́, kò dẹ̀ ń ṣe ti ṣíkì mọ́. Ẹnu pọ̀ ẹjọ́ yẹ dúdú rò fọ́ agadi ọwọ́ ṣe bẹ́ gẹdú. Bẹ́ẹ̀ tí ń bú ọmọdé lẹ máa bú àgbà, bẹ́ẹ̀ tí ń kọrin bú wọn bí lẹ máa kọrin bú wọn lọ́hùn. Ìjọ́ kìíní àná tẹ́tẹ́rí wọ̀lú sọ̀lọ̀ lóòótọ́. Ọba Kàbírù kọ́lọ̀ ń foríjì kó fọ̀rùn kẹ. Ẹ mọye nǹkan tẹ dàrú nù sọ̀lọ̀ náà tí gbogbo aráyé ń kígbe pé Wàsíù ni wọ́n gbà láàyè. Ẹni ìwọjà ẹni ìdára kan máa tẹ bọ́dá Wàsíù àfìgbà tẹ́tẹ́ po kọ́lọ̀ ń kó forí ìjọba Adélàjà. Gbogbo ibi tẹ́ ẹ bá ti wọ̀ báyìí ẹ gbọ́dọ̀ kọbẹ̀ nílà ni, ẹ gbọ́dọ̀ kọ́ nílà, ibẹ̀ gbọ́dọ̀ bàjẹ́. Kí ló ṣe yín? Irú ayé wo lẹ wá? Mo ní kẹ́ lọ sọrun mẹ́ta pọ́mọ ẹ̀dá sùn láyé. Ó ti kọjú sí yín, ẹ ti lẹ́ǹta, ó ti kọ̀yìn sí yín, ẹ̀yin fọ́nra yín lọ pẹ̀dọ̀ fínú yín kẹtẹ́rọ ara yín pa. Àwọn ọmọ yín tẹ́ bí bọ́dá Wàsíù, àbọ̀ ń bọ̀ wá jẹ́ fóníṣẹ́ o, àbọ̀ ń bọ̀ wá jẹ́ fóníṣẹ́. Bẹ́ẹ̀ni kan gbọ́ná kọ̀rọ̀ tó lóhùn ó bà aláyọ̀ jẹ́ o, àbọ̀ ń bọ̀ wá jẹ́ fóníṣẹ́. Bí mo rin ẹ̀ dáadáa bọ́ ṣe kọ́. Ẹ yẹ ṣe ọwọ́ yín wò. Ilé ayé ò kìí ṣe tẹnìkan. Ẹ fẹ́ dulé ayé, ẹ fowó wáyé, ẹ fẹsẹ̀ wáyé, ẹ fara wáyé, ẹ tún ráyé tán. Ayé tún fàyè gbà yín, wọ́n fàyè lẹ̀ fún yín, wọ́n ní kẹ́ ẹ máa rọ̀ dẹ̀mùdẹ̀mù, kẹ́ ẹ máa jẹ, kẹ́ ẹ máa mu. Síbẹ̀ náà ẹ tí ìgbà ayé ṣẹ́kù sẹ́yìn, ayé ṣẹ́kù sẹ́yìn, inú ayé láyé gbé. Ìwọ táyé bá fàyè gbà, orí ìyọ́nú Ọlọ́run ni. Gbogbo ẹni táyé ò tí ì fàyè lẹ̀ fún, Ọlọ́run ò fi nìkan kọkọ yìí sí wọn, bẹ́ẹ̀ ni ò dẹ̀ bínú sí wọn. Ayé wọn ò tí ì tó. Tàbí kẹ́ nítorí irú ìwà tẹ́yìn yìí ń wù, Ọlọ́run á máa wo bó ṣe fẹ́ ṣoore fún oníkálukú. Bọ́dá Wàsíù ẹ̀dá wájú ẹ̀dá lẹ́yìn, ẹ̀ fi ibi kankan yẹ èèyàn. Ọlọ́run fún yín lóhùn pé kẹ́ fi túnlé ayé ṣe, kàkà bẹ́ẹ̀ ṣe lẹ fi ń ba ayé jẹ́, ọ̀bà ayé jẹ́ níyìn ìkà níyìn, òun ni tiyín náà ṣe ń bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ mọye èèyàn tẹ́yìn náà ti palẹ́kún, ẹ mọye àwọn tó ti ṣiṣẹ́ lọ́ndà yín. Jímọ̀ Àlìbalógun bàbá wa ẹ ká sàn, ẹ mọye èèyàn tẹ́yìn náà ti bàláyé jẹ́. Nínú ọmọọṣẹ́ yín àrí tó fọ́ lójú tẹ́ ẹ̀yà sí wọn, àfàìmọye wọn èyí tẹ́ lò pa ti ṣẹ́rí kó tún padà wá bá yín ni. Bóbìnrin kọ̀ yín lẹ̀ wọn kì í rọ́kọ, wọn kì í ní lọ síwájú. Bọ́kùnrin yàbàrà látọ̀dọ̀ yín, wọn kì í rọ́nà lọ́bọ̀dá wá sí iṣẹ́ yìí nìkan ni. Ẹ ti ṣe ara ò fún yín. Ẹ ṣàìmọ̀ kó ti ń dé, ó ti ń lọ sí, ó ti ń dé bus stop. Ó ti ṣe ń lọ sópin, ara ò fún yín. Ẹ wá fòfẹ̀rẹ̀, ẹ lọ mu níbi tí ò ti yẹ kẹ́ ẹ lẹ́fẹ́ mu nítorí ìgbéraga àti olè ojú. Ẹ ló lè, ẹ lọ́kànjúà. Gbogbo nǹkan ló kúnlé ayé yín. Too bad. Ìjọ́ kìíní àná tẹ fẹ́ lọ forí lu, tẹ fẹ́ lọ tí ẹ̀rù ọ̀kadà, ẹ fẹ́ lọ forí gbẹ́rùn plane. Ọmọdé búrò kó ń bojú ẹ̀yìn, ó jákọ́ lọ lúwẹ́rẹ́ máa ń pa ni. Ẹ ti gbàgbé wọn wá náà àwọn aláàfáà ráyè sí yín, wọn ò ráyè sí yín nítorí ọmọ yìí pé ẹnu àánú ni ọ̀tá yín. Èmi ò nílé sọ àmúbọ̀ àmútọ̀run wá tó wà ní ayé yín yẹn, tó bá jẹ́ pààrẹ́ ni sọ fún ìyá wa láti bẹ̀rẹ̀ ní tó yẹ kán bá yín mójútó nìyẹn. Gbogbo ẹ̀yin òbí ẹ jẹ́ ká mójútó àwọn ọmọ wa. Àwọn ìwà kan máa ń wà tí ó máa ń wà lọ́wọ́ ọmọ, ṣùgbọ́n a gbọ́dọ̀ wá bá ṣe máa gbà á, nítorí tó bá dìgbà tá a bá sí mọ́ kẹ́yìn wá máa bàjẹ́, nítorí bọ̀dá wá sí yìí wọ́n fẹ́ bẹ̀yìn Àlímọ́tù Ṣàdí àjẹ́. Mo dẹ̀ sọ fún yín jọ́ náà bọ́ tí ẹ̀wọ̀n pọ́ mọ́ kó lè mí ìsọkúsọ ló ń sọ olórí ìjàbọ̀dá kún ọ̀tà. Mo ní
omi tán lẹ́yìn ẹja yín ìkọjáde náà àwọn afáyín òun ṣe bàbá òun ṣe ìyàmọ́ lóòótọ́ yà wá sí ìṣe òtó bàbá ẹ̀ ṣe torí wá sí gangan á pọ̀n ọ gangan ọ̀já tó fi fún ẹgbẹ́ á tún ṣẹ́kù bójú òkú fẹ́ bí òfin ojú ọmọ olókùn rẹ̀ Alhaji Wasiu Mr. Spam donor ọ̀pọ̀ obìnrin lẹ donate fún ẹ tún lẹ́yìn máa pín aṣọ ẹ máa fún wọn láṣọ àti bàtà kan máa wò shame on you. You are the most shameless person among the men that I've ever met in my life. Mi ti rí ọkùnrin kan tó máa lanu agbárí ẹ̀ pẹ̀lú gbogbo ìdọ̀tí tó kára yín pẹ̀lú gbogbo ẹ̀yin bẹ́ẹ̀yìn ò ṣe jọ yín lójú ẹ̀yin yìí lẹ wá ń sọ̀rọ̀ wípé ẹ fẹ́ jọba nínú ìlú wo bàbá mo kí yín sà ẹṣẹ́ ẹ̀gbọ́n mi nínú ìlú wo lẹ ti fẹ́ jẹ́ ká tó fẹ̀yàn joyè nínú ìlú a sì níbi tó bá dé a sì ní dáadáa owó ẹ̀ ta rí ẹ̀dá wájú ẹ̀dá lẹ́yìn bí sóòkú jẹ́ Taiwo I just said thanks for watching ẹ̀dá wájú ẹ̀dá lẹ́yìn ibi tọ́rọ̀ yìí tiẹ̀ ti sọ èmi ni pé kẹ́rẹ́ àwọn tó náwó fún yín Alhaji àgbà respect bàbá àgbà may your soul continue to rest in peace Alhaji Wasiu àbọ̀ máa jẹ́ fún yín tẹ́ bá ronú yín tẹ́ pẹ̀fọ̀dọ̀ fínú yín tẹ́ rò kànlẹ̀kànlẹ̀ gbogbo iṣẹ́ ibi tẹ́ ti ṣe àsìkò sí Ọlọ́run fẹ́ fi ya ìjẹ yín ẹ̀yin tẹ́ mọ̀ bẹ́ ṣe ń fẹ̀mí rẹ̀ mí bẹ́ ṣe ń fi ògo dí ògo ó yá àsìkò dé ẹ̀ṣẹ́ kan bàdí iṣẹ́ lásán Alhaji Wasiu Ayinde ẹ má tanra yín jẹ o àwọn tó ń bòlí fún yín tó ní tẹ́ ẹ bá jọba àwọn kan á kú bàbá ńlá rẹ̀ òfútù fẹ́ tẹ̀ àbọ̀n ti kú ni ṣé lóye tó kàn yín àbí tí ò kàn yín ṣóyè tó tọ́ sí yín àbí tí ò tiẹ̀ ra yín lára rárá ìyẹn làwọn èèyàn fẹ́ kú lé lórí dey play Alhaji ò ní rí èèyàn kan tó ti ń náwó fún tó ń bá ṣe tó ń bá lògbà kó wá rí tó kù díẹ̀ káàtó fún kó wá sá fún láyé àti láéláé thank you so much ẹ̀gbọ́n mi àjọṣe kò ní rí wọn láyé kó wò pẹ́ni tó ti ń náwó fóun nìyí akéré inú ayé ọmọ oko làwọn àwa ọmọ nǹkan kan Alhaji Barrister ò tí ì rí èèyàn tó náwó fún nífò ìwọ Wasiu Ayinde ló máa rẹ́ni tó ti náwó fún ẹ tó jẹ́ pọ́n forí jágbó báyìí wọ́n fẹ̀mí rọ́pú lórí pé wọ́n fẹ́ gba receipt lọ́wọ́ ẹ̀ tó bá jọ́la ó máa wò wọ́n báyìí ó máa wò wọ́n tẹ́ńbẹ́lú ni nígbà tó bá tiẹ̀ fẹ́ rí wọn mọ́ imú yín máa ń ga bí ilé pẹ̀tẹ́sì bàbá ń dúró báyìí ni lẹ́ máa gbé mú sókè báyìí lẹ́ máa jọyè ṣípàsì lẹ́ máa ga pa ránran báyìí ẹ̀ tó lọ yá ṣódà kú ṣódà pa yín ìgbéraga ò jẹ́ lálàáfíà tó wá tán wọ́n ní bodile bàbá ẹ̀ Wasiu Ayinde wọ́n lò lọ ń bẹ̀bẹ̀ wọ́n lò kọ lẹ́tà is it after this letter that you sign ló gbé wọn lọ sí kóòtù ni or before the court torí Bọ́lájí Bàsíà alátẹnujẹ oníjẹkújẹ àgbàlagbà níjọ́ tẹ̀sí ń bàbọ̀ kí Bọ́lájí Bàsíà tó wà pẹ̀lú mọ iye àwọn tẹ́jọ́ ló gbà tí wọn ò sí mọ́ tán dé ọgbà náà tí ò sówó mọ́ ìwọ́ Wasiu Ayinde ò sọ pé kò ràn kankan lọ́wọ́ nínú wọn bí kò ju gbogbo wọn lọ kó ṣàmà jẹ́wọ́ kó máa wá wárí fún ẹ àwa mú káwé tó lóun ò láìkì àwọn èèyàn kan wá ní láìkì ó jẹ́ máa láìkì ẹ ta ló fẹ́ bó ní gbéraga ṣeré níwọ̀n bá ìṣẹ́jú pélété tí mo rárá fi rí ìjókòó yìí yẹn níwọ̀n bá bí èkó tí mo rìn sí yẹn pa irú ọkùnrin burúkú wò rè pẹ̀lú gbéraga jàtìjàtì báyìí gbogbo bàtí kí níyẹn gan tiẹ̀ ṣe ń yọ àṣé tọmọ alẹ́lẹ́kùn báyìí tí ìdàgbà ilé yẹn á máa tòrò ni kí lẹ dìde fún tí ṣódà yín lókè báyìí ẹ tún wá lọ réèsì ẹ̀ sí òṣìlẹ̀ fi ń ṣàyọ̀ bẹ̀rẹ̀ Wasiu ẹ má bínú sà ẹ jẹ́ forí jì mí ẹ fòṣì ṣàyọ̀ ni but now ẹ wo bí tẹ bọ́rọ̀ ara yín dé ẹ jọba mi like video yìí kẹ́ share ẹ wo bí tẹ bọ́rọ̀ ara yín dé ẹ wo ibi tẹ bọ́rọ̀ ara yín dé àwọn ọmọ yín àwọn ọkùnrin tó bá fẹ́ fẹ́ àwọn ọmọ yín ìwọ́de nìyí Gàjí la pè ní bàbá òbò yín náà lẹ́lẹ́ fún ó dà pé bàbá òbò ti yín gan tún wá nípọn wọ́n ní abẹ́ṣẹ̀ ìyá wò lára abẹ́ṣẹ̀ ìyá àti bàbá wò lára ọmọ Olúwa ò ní fi ẹ̀ṣẹ̀ yín bi àwọn ọmọ yín Olúwa ò ní fi ìwà yín dènà ayé àwọn ọmọ yẹn nítorí ìwà burúkú ọwọ́ yín ló wà gbogbo nǹkan tẹ̀dá bá ń ṣe láyé kó rántí ọjọ́ àti sùn ẹ̀yin ò rántí pé ikú wà ẹrù pẹ́ ti jẹ́ kú máyé kò possible ìrandíran yín kàn ṣerú ẹ̀rí kò ṣeé ṣe tó bá dijọ́ kan àkùkọ akọ lẹ́yìn aṣoṣù jẹ á kò wà tó ní kálukú ń wù tẹ̀dá bá lé ayé títí tí ò bá ṣọ́ra á máa ṣìwàwù bẹ́ ṣe ń ṣìwàwù yìí ni nítorí pé kàkà pé nígbàgbọ́ nínú Elédùmarè Ọlọ́run ọba tó ṣẹ̀dá yín ẹ nígbàgbọ́ nínú agbára ayé ẹ nígbàgbọ́ pé kò sí ohun tọ́wọ́ yín ò lè lò ẹni ìyẹn ló ṣe yín lẹ fi ń sọ̀rọ̀ sí president nígbà tó jẹ́ ọmọ yín lẹ̀ ń bá wí ẹ wù wà bí ẹmọ tí wọn ò tọ́ tóbìnrin bá dẹ̀ gbé ọmọ kúrò nílé ọkọ ẹ̀ tó gbé lọ sílé àlè tó fẹ́ tó dọkọ fún ó ń gbìyànjú láti jẹ́ kọ́mọ ẹ̀ ṣoríire ni but
síbẹ̀síbẹ̀ wọ́n ní kàkà kẹ́ bá wọn lọ́lẹ́wẹ̀ àìkàwé yìí òun náà fi náà lọ class 2 tán lẹ́ẹ̀ka gan wọ́n deny yín ní gbogbo àwọn àmì wọ́n tó bá fi deny èèyàn ní èkó yẹn o St. Philbert St. Greg St. kìnnì kan tó bá fi deny èèyàn abúlé sí ẹ má bínú o my eyes is pushing me o ojú tì mí fún yín sà ẹ má bínú sà ẹ jọ̀ọ́ sà owó yìí náà ni ṣé mọ̀ pé tẹ̀lé bá ti lówó ó ti bu àbùkù ara ẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n ìwà ò ní fún oníwà sílẹ̀ aṣọ ń bo nǹkan ìwà burúkú tẹ̀ ń wù yẹn òun ló bá yín débi àti ẹ̀mí ìlara pé àfẹ̀mí mo gbọ́dọ̀ débẹ̀ ẹ̀rí wọ́n fi yín jọ lórí ọmọ ọba ẹ̀rí ọ̀pá ẹkùn tí ọ̀ ní gbé dání yẹn ó wọ̀ yín lójú ọ̀nà yín lára àfìgbà táyìn náà láàárọ̀ mọ́ra báyìí nítorí ẹ̀ ti bìlífù pé ẹ̀ máa jọba mo sọ ó ní bàbá Awùjalẹ̀ yìí àfikádẹ́kẹ̀ máa retí pé bàbá relé ní ìtiwà sí ìjẹ yìí ó ní mission ọ̀rọ̀ rẹ o ọmọ lọ́lẹ̀ ojú òkú rẹ o ajíwàsíwàsíwàsí ọkọ̀ gbogbo ọmọge àgbáyé bá ti ń deposit aṣọ kọ́ máa fi yẹn rántí mi you are a shameless man kódà àwọn obìnrin tó ń fẹ́ yín gan ó lágbára ni ọ̀dọ́mọdóyà brother wọ́n ní tẹ́ bá kọyán ìyá ẹ̀ kọyán ọmọ èyí lè ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ìbàjẹ́ ayé ọwọ́ yín ló wà wá oníkálukú abití ẹ lára ọtí yín lóde là ń sọ o àádẹ́ sọ nítorí ẹ̀yìn ẹnu yín gbọ̀rọ̀ gan kò sí ohun tẹ́ ẹ lè sọ kò sọ̀rọ̀ tẹ́ ẹ lè sọ ẹ wá wòrán ẹ wò bó ṣe wá ń ṣẹlẹ̀ báyìí sí wọ́n nílé yín dà wọ́n níbo nílé bàbá yín ẹ má bínú wọ́n níbo nílé bàbá yín gangan a gbọ́ pé ilé àlè ya yín ọkọ tó fẹ́ ya yín ni wọ́n ti tọ́ yín kò sí tó burú bẹ́ẹ̀ o èmi náà kọ́kọ́ lẹ̀ mo lọ fọ́kọ o ìyá mi náà kọ bàbá mi lẹ̀ ó lọ fọ́kọ ṣùgbọ́n mo mọ́lé bàbá mi wọ́n pẹ́ ń bọ́ nílé bàbá mi lẹ́sẹ̀ bí n bá dẹ́gbà àríàríàríàrí bí n bá díjú máa náwó lé bàbá mi ilé bàbá mi ra aláyìí o ibi yẹn ti orírun mi rẹ yìí wọ́n pẹ́ ibo lórírun rẹ wà sáyìndé ibi sí orírun rẹ wà ẹ̀jẹ̀ ká mọ bóyí tó máa fọwọ́ fa wàhálà kiri jọgọdì rẹ pọ̀ ó ń fọwọ́ fa jọgọdì bí ìpé ìwọ nìkan lè nílé bí ìṣe wọ nìkan ro nílé ayé kì í ṣe tẹ́nìkan. Salako Razak ẹ káàsán thanks for watching ilé ayé kì í ṣe tẹ́nìkan mẹ́ẹ́ kẹ́gẹ́rẹ̀wé ilé ayé kì í ṣe tẹ́nìkan bọ́dá Wàsíù ẹ̀rí gbogbo àwọn tó náwó fún yín jọ́kìní àná tó náwó fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó jẹ́ pé wọ́n tẹ̀lé yín wọ́n náwó fún yín tẹ́lẹ̀dùmarè ṣì bá mi gbé wọn dúró ṣùgbọ́n gbogbo àwọn tó kù díẹ̀ káàtó fún tọ́ṣì wà láyé ọba òkè á bá mi dá ire padà sọ́wọ́ wọn torí kà níyín ìkà níyín bí ìmọ̀ yín rí ẹ̀mọ̀ mi rí o ṣùgbọ́n mo mọ̀ pé mo ti wà lẹ́yìn stéèjì yín rí ń gbà kan nítorí mi lọ́wájú eléré ni mímọ́ ẹ̀wọ̀n pé mi ò bá jú wọn mo kọ́ mú mi wá látòkò pé wọ́n ní Wàsáyìndé ń pílè wọ́n pé bọ̀dá yìí bọ̀dá tí gbéraga wà ní gbogbo inú ẹ̀jẹ̀ wọn yìí gbogbo ẹni tó ti déwájú yín náwó tí ò lówó mọ́ Elédùmarè bí wọ́n bá ohun tó kù lójú sọ́mọ̀ yìí táṣọ ọgbẹ Elédùmarè àgbọ̀wọ́ àgbà àbọ̀lá wákàtí àbámi dùn wọ́n nínú àfire fún wọn padà àdáre wọn padà fún wọn gbogbo àwọn tó dẹ̀ ṣùkú lọ́wọ́ ẹ̀ kò ní dàrú fún wọn wọn ò ní tọrọ jẹ àwọn tó ti lọ lọ́wọ́ àṣekú ń sinmi fún wọn ṣé mímọ̀ ṣe sí ẹnìkan wọn lálàjì Barrister kì í ṣe birthday gbogbo apá olóńṣe ọjọ́ òbí fún ìkànnì ẹ àwọn náà ń ṣẹ̀sìn náà so what thank you ẹ̀gbọ́n mi ẹ̀ṣẹ̀sìn gbàtà ẹ̀ṣẹ̀sìn kọ́ta nìyẹn wá kàn ẹ̀yin náà dáa wọ́n máa bà káàkiri wájú yẹyẹ òdédé bà lórùlé kí ló ń wá kiri ó ní pàtó obìnrin ńlé ó lọ́mọ kankan lábẹ́ òrùlé ẹ irú ọkùnrin wo ni ẹ irú baálé ilé wo ni ẹ and you will still you can come out and boast of that and be proud of that. ibi tẹ́ rìnrìn yẹn dé agbọ́n náà wọ́n lóbìnrin gbọ́dọ̀ sùn lábẹ́ òrùlé yín ẹ̀rí nira ìyẹn ni mo sọ pé àánú àwọn tẹ̀ ń gorí ẹ̀ àánú wọn ò ṣe mí nítorí wọ́n ń wá wọn ayé wọ́n fẹ́ jẹun wọ́n fẹ́ wọṣọ wọ́n fẹ́ kí lọ́mọ kó mọ̀ ọmọ kó ra wa ká ti ṣe ń ṣe yẹn ká ń fi gàrí yẹgùsí ká bá yí epo yẹn ká yí mọ́ gàrí wáyé à ń jẹun lọ́rẹ́ yẹn Fáládé Florence mo kí yín ìyá mi adá yín o bó ti ṣe ń wo yẹn gbúrò lábọ̀rọ̀ bí n bá kọ́ jẹ́ tó ń tẹ́jú ààrẹ inú mi máa ṣe wá nílé iyì wà ní ọmọkórè mi o ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yìí ìbàlẹ̀ ọkàn wa nù ká má já fọ̀ tútù ká má játa tútù ká má gún yẹn pọ̀ mọ́ edolo ká má fi yẹn ṣẹ̀gùsí jẹ
ó sàn ṣe ká máa lọ ta gbogbo àìsíkì wa fún àwọn ọrùn Alhaji Wasiu kọ́ máa lo gbogbo ògo ilé ayé obìnrin kọ́ máa sùn lórí obìnrin kọ́ máa gba gbogbo ògo wọn kọ́ máa fògólógbò ṣògo àfògólógbò ṣàtẹ̀gùn ògo ẹ wá lẹ fẹ́ jọba ọba tí ò kàn yín báwo lẹ ṣe fẹ́ jẹ́ gbogbo ayé tẹ́tí balẹ̀ gbogbo ìṣẹ̀dá tẹ́tí ba ayé wọn jẹ́ yẹn kọ́ níbo ni ìṣẹ̀dá tí wọ́n wà tán máa wò yín ràn wọn ò lè wò yín níran kò lè possible no. ṣùgbọ́n ohun tó dùn mí níbẹ̀ òun ni àwọn ọmọ tẹ́ bí torí èèyàn kì í nílé bàbá kó má nílé ìyá èèyàn kì í nílé ìyá kó má nílé bàbá ó mà ṣe o ó fi wọ́n wípé ọ̀pọ̀ ló ń gbójú irú nǹkan báyìí ẹ̀kọ́ ńlá leléyìí fún gbogbo wa ìwọ tí Elédùmarè bá dá ní ẹni tó ní ìgbéraga ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Wasiu Àyìndé ká fi ṣàríkọ́gbọ́n ká gbìyànjú láti rẹra wa sílẹ̀ o ká dẹ̀ má wò pàwọ́ nìkan la nílé ayé gbogbo ipò tá a bá bára wa ẹ jẹ́ ká máa gbà wípé oore ni níwájú Elédùmarè oore ni thank you Mr. Taiwo I just say thank you sir thank you ma gbogbo ipò tá a bá bára wa ká gbà wípé oore ni lọ́wọ́ Elédùmarè kì í ṣe mímọ̀ ṣe wa o ewé jẹ́ ògùn tí ò jẹ́ ewé ẹ̀mí ò pé orí àtètè níran agbẹnikù fọ́ òòṣà orí ẹni ní bániṣẹ́ o Alhaji Wasiu Àyìndé mògùn ṣe táwọn ẹlòmíì rìnrìn àjò ayé táwọn ẹ̀dá míì tí wọn ò bára wọn nípò tẹwà kì í ṣe pé wọn ò mọ̀ ṣe o ṣùgbọ́n níbi tí orí bá yín dé ẹ̀dẹ̀ dórí lẹ́bi orí kìlọ̀ fún yín wọ́n pè yín ṣàkíyèsí ṣùgbọ́n èèyàn ò jọ yín lójú ẹ̀ẹ̀kàyàn kún ẹ̀ẹ̀kàṣẹ̀dá kankan kún àfi bí ìpẹ́ yìí lẹ ṣe gbogbo nǹkan yẹn àfi bí ìpẹ́ yìí nìkan lẹ lè lólé ayé igi kan ò lè dágbó ṣe èèwọ̀ ni ẹ lọ ṣe jẹ́jẹ́ ṣe rí àṣírí tẹ tú yìí tí n bá jẹ́ kan náà àwọn ọmọ yín mo lè pọ̀ yín lọ́mọ Fausat Àkànbí thanks for watching ma tí n bá jẹ́ kan nínú àwọn ọmọ yín mo lè pọ̀ yín lọ́mọ nítorí pé àbùkù tó bá kẹ́nìkan láàrin ẹni méjì it has become a uniform amọ̀kìlẹ̀sì bàbá tó bíyàn àwọn fòsẹ̀bù wa ní àwọn ò mọ̀ yín rí pọ̀tẹ̀gàn tẹ́ ẹ wá ń pariwo fún wa látijọ́ yìí wọ́n ní ọmọ ẹrú nìyí ẹ wo bí tí gbéraga bá yín dé ó lé ojú àti àìláyọ̀ ọkàn self-contented níjọ́ tí ẹ̀dá ò bá ti ní ayọ̀ ọkàn kò ní nǹkan kan lé ayé àìláyọ̀ ọkàn àti ojú kòkòrò àti ìgbéraga àrùn mẹ́ta tó gbé yín ṣubú nìyẹn tẹ́ ẹ̀ bá mọ̀ pé ẹ ti ṣubú ohun yín làwọn tó ṣì ń wá owó fi gbé yín ohun yín ni wọ́n ń gbọ́ ṣùgbọ́n ojú àbùkù náà fi ń wò yín lórí social media Alhaji Wasiu ní defendant tó pọ̀ èèyàn mélòó ló ń defend yín lórí ohun tó wà nílẹ̀ yìí everybody náà wò pé àbírọ̀ ni àbóòtọ́ ni because bí ṣe ń rí post ilé ní báyìí ní ilé wait mo sáré padà sórí mo sáré turning light mi ni pé rárá o mo tún wá confirm ẹ̀ wọ́n lẹ̀ ń ké wọ́n lẹ̀ dọ̀bálẹ̀ wọ́n lẹ̀ sọ páṣìṣe ni á rí bẹ́ẹ̀ ṣé mo wípé ìbínú ọmọ polówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ìgbéraga ṣe bò yí lójú tí ò jẹ́ kẹ́ ríran ohun tó yẹ kẹ́ ṣe ẹ̀yin dẹ̀ nìyí àwọn àgbàbọ̀ wọ́n ní àìbọ̀wọ̀ fágbà òun ni ìjẹ́ káyé ogún bọ̀wọ̀ fágbà àwọn àgbàgbà yìí abiyamọ gbà yín wọ́n fùjà mọ́ yín ṣùgbọ́n ẹ ti wá gbàgbé pé bó lórí kan bá lọ lórí kan ló tún máa kù ibi tó lórí iwájú bá fọwọ́ sí bọ́wọ́ náà bá dúró re a máa sún sẹ́yìn ni o ó ní bó ṣe ń rí ó ní báyé ṣe ń gbé kalẹ̀ kì í ṣe wípé kẹbẹ ṣe ń tẹ̀yìn lójúmọ́lẹ̀ ṣùgbàṣùgbà nígbà tí ìyá yín wà láyé ẹ lè ṣe yẹn mọ́. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.